Ọ̀pọ̀ èèyàn ni inú bí kọjá sísọ tí wọ́n sì ń sọ̀rọ̀ burúkú sí ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ọlọ́lá jùlọ Olúwaṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tí bàbá náà sọ lórí ohun tó ṣẹlẹ̀ sí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn tó tún jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbo FM ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìyún Alhaji Oríyọmí Hamzat. Ẹ rántí pé lọ́jọ́rùú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá ìní ariwo ìbànújẹ́ ló máa sọ láti ìlú Ìbàdàn nígbà tí ètò láti pín ẹ̀bùn fún àwọn ọmọdé ètí ìyàwó Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ olórí Sílẹ̀kùnọlá Naomi tí òun àti Alhaji Oríyọmí Hamzat tó ń jọ ṣagbátẹrù tí ètò ẹ̀bùn pínpín náà tó di nǹkan tí wọ́n lérò nígbà tí àwọn èèyàn tí wọ́n ń retí ìyún ọmọdé 5,000 tí wọ́n ń retí tí wọ́n jù bẹ́ẹ̀ lọ tán wà tó jẹ́ pé èèyàn tó súnmọ́ 9,000 ló wà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tira wọn tí ẹ̀mí àwọn ọmọdé 35 lives 35 children lives tó sì bọ́ sọnù níbẹ̀. Eléyìí ló máa di ariwo tó di pé ìjọba gbé Oríyọmí Hamzat àti olórí Sílẹ̀kùnọlá Naomi tí ó sì jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n ni àwọn méjèèjì wà lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí nítorí pé ilé ẹjọ́ ní kán lọ máa ṣe ẹ̀wọ̀n náà nígbà tí àwọn yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ wọn. ṣá o níṣe ni ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ lórí ọ̀rọ̀ yìí inú máa lu sórí ẹ̀rọ ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ náà sì jáde inú di ariwo ńlá èyí tí àwọn èèyàn tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí. Ǹjẹ́ irú kíni gómìnà Ṣèyí Mákindé ń lọ sọ tó dariwo? Òun ló máa ṣe sọ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé ó ya òun lẹ́nu ó sì pa òun lẹ́rìn-ín nígbà tí òun gbọ́ táwọn kan sọ pé nítorí pé Oríyọmí Hamzat ó súnmọ́ òun àwọn súnmọ́ra àwọn òun kò ní jẹ́ kí ìdájọ́ òdodo wáyé ìyẹn pé òun yóò ṣọ̀nà bí wọn yóò ṣe dẹjọ́ rú tí wọn yóò tú Oríyọmí Hamzat sílẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ní nígbà tó ń gbọ́rọ̀ ìwọ̀n rẹ́rìn-ín ó sì mọ̀ pé àwọn tó ń sọ àwọn ọmọ orí èèyàn tó ń jẹ́ wọn ni wọn mọ̀ pé òun kì í wo pé òun mọ èèyàn tàbí àjọṣepọ̀ wà bọ́rọ̀ bá di ọ̀rọ̀ kí ìdájọ́ òdodo wáyé. Ó ní bẹ́ẹ̀ náà ni ó sì rí lọ́dọ̀ Oríyọmí Hamzat tó pé òun ò lè dá sí i rárá ní tí àwọn ilé ẹjọ́ bá fẹ́ ṣe ẹnìkan ṣe. Oríyọmí Hamzat ní tó jẹ́ ṣe pàtàkì ni pé àwọn ọmọdé tó kù yìí gómìnà àti ààrẹ orílẹ̀-èdè yìí lọ́la ó wà nù wọn. Ó ní eléyìí ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun ò ní dá sí nǹkan kan kí òun kálukú kó lọ dojúkọ ẹrù ẹ̀ tàbí ìdájọ́ tí wọ́n bá fẹ́ gbé. Ẹ sì rántí pé Oríyọmí Hamzat ó súnmọ́ gómìnà Mákindé kódà ẹgbẹ́ òṣèlú PDP ni ọkùnrin náà ń ṣiṣẹ́ fún lásìkò tí ètò ìdìbò gómìnà ọdún tó kọjá tó sì wáyé. Ipa takuntakun ló kó fún gómìnà Ṣèyí Mákindé. Eléyìí ló jẹ́ kí ọ̀rọ̀ tí Mákindé tó sọ yìí kó ya àwọn èèyàn lẹ́nu tí wọ́n sì sọ pé kì í ṣe irú ẹ̀ ló yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bí òun àti Oríyọmí Hamzat má ṣe súnmọ́ra wọn. Kódà àwọn kan sọ pé bí ìwà àfibiṣu olóore ni ìwà tí gómìnà hù àti pé kò bá dára kó tiẹ̀ dákẹ́ kó má sọ irú ọ̀rọ̀ lọ́dọ̀ Oríyọmí Hamzat rárá kó sì máa sọ̀rọ̀ tó ti ń sọ nípa ìṣẹ̀lẹ̀ náà láì dárúkọ pé òun ò ní dá sọ̀rọ̀ Oríyọmí Hamzat. Ṣùgbọ́n ṣá o àwọn míì gbèjà gómìnà wọn ní kí ló burú nínú tó ń sọ wọn ní bó ṣe yẹ kó sọ náà nìyẹn. Wọn ní ètò sọ yìí kò túmọ̀ sí pé kò ní gbìyànjú láti ran Oríyọmí Hamzat lọ́wọ́. Wọn ní bí gómìnà bá lọ ń gbèjà Oríyọmí Hamzat àwọn èèyàn náà ẹni wọn yóò tún sọ nǹkan míì ṣùgbọ́n wọn ní yàtọ̀ sí ọ̀rọ̀ tó sọ yìí lẹ́yìn àti lábẹ́lẹ̀ yóò máa ṣiṣẹ́ lórí bí Oríyọmí Hamzat yóò ṣe jáde náà àmọ́ tó wà ṣùgbọ́n tán ni wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ báyìí nítorí pé ojú wà lára wọn àwọn èèyàn sì ń bínú wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí àwọn ọmọ tó kú náà lọ́wọ́.